mùsùlùmí ò lè dá ìlú kan declare mọ́ bí ayé bá dé pé ìlú Islam ni ìlú tó ti exist àfi ìlú mi tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ lóko. Christian ò lè declare ìlú kan níbi ayé lajú dé ní ìlú tó ti exist kan wá declare rẹ̀ pé ìlú tiwa ó di ìlú Christianity kò possible tí wọ́n bá dá ìlú mi tẹ̀ lóko. Àwọn traditionalists níbi ayé lajú dé wọ́n tó bẹ́ẹ̀ kan sọ pé ìlú tiwa ìlú báyìí ni àfẹ́ ẹlẹ́sìn mi ń bẹ níbi ayé lajú dé tẹ́ bá lọ tẹ ìlú mi lóko. Super glue lọ́lọ́run fi lẹ̀ wá pọ̀ lẹ̀ Yorùbá o. Ẹ má jẹ́ kí nǹkan míì kó wá kó sí aláàrin kó wá dọ̀tá ara wa. Ó lójú ẹbí tẹ́ dé lẹ̀ Yorùbá tẹ́ ní bá mùsùlùmí tẹ́ ní bá Christian tẹ́ ní bá traditionalist tẹ́ bá nínú immediate family ẹ bá nínú extended family. Kí ló dé tí gbogbo wa fẹ́ dọ̀tá? Kùránì ò ní ká bára wa ṣọ̀tá. Bíbélì ò ní ká bára wa ṣọ̀tá. Traditionalist ò ní ká bára wa ṣọ̀tá. Kí ló dé tẹ́ fẹ́ sọ wá dọ̀tá ara wa? Kí ló dé tẹ́ ń pogun? Kí ló dé tẹ́ ń fẹnu pọ̀tẹ̀? Kí ló dé tẹ́ ń fẹnu pè fìtínà láàrin ara wa? Àràbà tó ń ra mú odò ń gbà rere. Àwọn tó máa wẹ̀ ń bodò lọ. 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 Ìran méjì, gúrùpù méjì ní kọ̀ǹtró ayé, èwo lẹ́yìn jẹ́ ń bẹ̀. Tẹ́ bá rí àwọn tí ń kọ̀ǹtró ayé lónìí, gúrùpù méjì ni wọ́n. Àwọn tí wọ́n ń fẹ́ àlàáfíà, àwọn àtayé ṣe, àtàwọn tí ń dá pírọ́blẹ̀mù sílẹ̀, àwọn méjèèjì náà jọ ń kọ̀ǹtró ayé. Owó ń bẹ ń bí ká dá wàhálà sílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ dálẹ̀. Wọ́n ò rí owó àmọ́ wọn ò ní látúbọ̀tán. Gbogbo ibi tí a bá ti jagun láyé sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ọ̀tán ní Ukraine ni. Sẹ́yìn rò pé gbogbo orílẹ̀-èdè ayé ló fẹ́ kógun ọ̀tán ní Palestine ni. Orílẹ̀-èdè tí ń ta ìbọn fún wọn ò ní fẹ́ kógun ọ̀tán. Ẹ dárúkọ orílẹ̀-èdè kan tó tàbọn tí wọ́n fi pàlú kan run torílẹ̀-èdè yẹn ò padà jẹ ìyà ẹ̀ padà lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹ̀yin adalẹ́rú dọ̀nàrú torí tẹ́jẹ tẹ́mu nínú mùsùlùmí nínú ẹlẹ́sìn Christianity nínú traditionalist ẹ̀yin tẹ́ fẹ́ dalẹ̀ Yorùbá rú ẹ̀yin nu Ọlọ́run ẹ lè rí ṣe Ọlọ́run ò ní fún yín ṣe. Kí lẹ fẹ́ gan-an ẹ jẹ́ ká mọ̀ àkọ́kọ́ ìran tí ń control ayé làwọn tí bá ń dá wàhálà lẹ̀ wọ́n mọ̀ ní group wọ́n mọ̀ ní supporter ẹ wo majority àwọn ọmọ tí wọ́n ń bèbú lórí íńtánẹ́ẹ̀tì yẹn àwọn alágbára pọ̀ lẹ́yìn majority wọn for their nuisance value àwọn alágbára believe pé njọ́ tán bá need nuisance value wọn yóò easy láti lò ń bẹ́ẹ̀ nù ìjọba tí ń bẹ lẹ́yìn ẹlòmíì lórí pé wọ́n ń da yẹ́rú nuisance value yẹn làwọn ń wò wọ́n à wo kí ló máa jẹ́ àdánwò tí kíní wọn kò wá multiplier effect wọ́n à rò pẹ́ẹ́pẹ́ẹ́ ìran kejì tí ń control ayé làwọn tí wọ́n máa wá solution sí problem ayé àwọn tí wọ́n wá àlàáfíà àwọn náà máa ráyé control torí àwọn ni wọ́n ó padà rẹ́rìn káyìn àwọn ni wọ́n ò ní victory àwọn tàkọ́kọ́ yẹn wọ́n á rí ìyàtọ̀ yẹn wàràwàràwàrà kì í pẹ́ tán ẹ̀sìn nígbẹ̀yìn ẹ̀ àwọn tí wọ́n wá àlàáfíà lórúkọ wọn kì í parẹ́ nù ìwé ìtàn ìlójú ó yà mí lẹ́nu nígbà táwọn kan pariwo òun gangan lágbẹnusọ àwọn ẹlẹ́bọ and so what ṣé wọ́n lọ́lọ́run tó dájọ́ mi Ọlọ́run tí ó dájọ́ mi sọ́lọ́run ò rí nǹkan tí ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run rí gbogbo ẹ̀ bí epo bá dàpọ̀ mọ́yọ̀ Ọlọ́run ó yanjú ẹ̀ òun lágbẹnusọ àwọn ẹlẹ́bọ ẹlòmíì ní ẹgbọ́n náà gbogbo ẹ̀yin tẹ̀ ń dá wàhálà sílẹ̀ yìí wọ́n fi rọ́ṣẹ́ yín ni àbí wọ́n fi rọ́ṣẹ́ pè fún yín mo rá àwọn kan tí wọ́n bẹ́ jáde àwọn kan bẹ tí mo ti máàkì pé àwọn eléyìí ó yẹ wọ́n lọ ẹ̀wọ̀n gbogbo fídíò gbogbo nǹkan burúkú tẹ́ ń post láti download wọ́n á rí ẹ̀wọ̀n he pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run nítorí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá yìí ẹni ó nífàn tó lè kánná jù yín lọ ó bá wa dán wò ó mọ̀ pé atádùn ìyọ̀dù ká tó sọ pé yìí kí ló dé tẹ̀ ń borúkọ olórúkọ jẹ́ wọ́n ń tọ́jú bọlé àwọn ẹlẹ́bọ wọ́n ń lọ bẹ̀bẹ̀ ta ló rán yín pẹ́ bá a bẹ̀bẹ̀ ẹ mú evidence wá pa lọ́ọ́ bá ẹnìkan nílé pé a fẹ́ bẹ̀bẹ̀ pé ẹ dákun ẹ jẹ́ kíjà parí bring out the evidence
ẹ̀yin òpùrọ́ la'natullahi 'alal kadhibin torí pé kan wọ́nà pé káyé ọkàn rò pé ẹ̀yin náà relevant nínú ayé ẹ rí pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin náà fẹ́ kan sọ yín mọ́tàn kan sọ yín mọ́rọ̀ lẹ́dẹ̀ ń bẹ́ jáde bí òkété ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority o ẹ̀wọ̀n ni ó hẹ́ ń di ti majority a sọ̀rọ̀ lórí fóònù lóòótọ́ pẹ̀lú respect tí a ní sí èmi àtàwọn èèyàn mi wọ́n dẹ̀ gbà pé a sinmi ogun a jẹ́ kógun sinmi àwa náà wà agree but wọ́n sọ fún mi wọ́n náà mùsùlùmí àwọn apá kan mùsùlùmí ò ní gbà o wọ́n fún yín lóko wọ́n pè yín lẹ́lẹ́bọ̀ o pẹ̀lú àwọn meeting tá a jọ ń ṣe lórí fóònù yìí kò sẹ́ni tó bẹ nìkan mùsùlùmí ò bẹ traditionalist ò bẹ mùsùlùmí christian ò bẹ mùsùlùmí it's a matter of common sense àwọn tó rí wọn pé lájọ wo pé bí ọ̀rọ̀ yìí ń bá lọ yìí tá a bá ní òní dogun tó bá dogun ìran yorùbá lè sọ́fà rẹ̀ lọ́gọ́rùn mẹ́ta ọdún ìbẹ̀rẹ̀ ogun lẹ̀ dámọ̀ ọlọ́run nìkan ló mọ̀ pé àjọrò ni pé ẹ jẹ́ kájọ gbà pé bọ́lọ̀ ń ṣe kádàrá pé yọ wáyé lásìkò yìí ni ẹni tí bá ń wò yí pé lágbájá bú mi lágbájá bú Ṣàngó mi tá a náà bá ti bú wọn dópin ìjà ò ní parí kí mùsùlùmí ò wò pé wọ́n pe ànábì lólè àwa náà ò ní gbà á bẹ èbúté yóò fi parí ni á padà sọdọgùn kírísítẹ́nì ó wò yí pé wọ́n lànàbì jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n ló lè ní a nígbà ìjà yìí ò ní parí àfòrò yàrá kì í jẹ́ kóró ọ̀tàn àwọn tí wọ́n ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì ẹ mọ̀ pé wọ́n mèkì owó lára wa ni gbogbo wọn ni wọ́n ti lọ ṣe monetization òyìnbó gbé monetization kalẹ̀ láti lè jẹ́ kẹ́ ẹ proof ara yín pé smart àwọn òyìnbó dẹ̀ ń lò in a very smart way láti make owó ẹ mọ̀ pé lórí TikTok lórí Facebook lórí YouTube ẹlòmíì make owó tó tó bí 1 million naira per month wọ́n make kíni tí ẹ jẹ́ 1 million mo rẹ́ nìkan tó sọ fún mi pé òun make up to $10,000 every month láì bẹ́ẹ̀bù láì ṣépè àwọn kan ń lò láti fi polówó ọjà wọ́n make millions àwọn kan ń lò monetization àwọn kan ń lò láti fi polówó oògùn àgbo oògùn wọ́n make million àwọn kan ń lò fún comedy wọ́n make millions ẹ̀yin ò ní tẹ́ẹ̀tà ju kẹ́ ẹ borúkọ èèyàn jẹ́ kẹ́ ẹ dá ogun sílẹ̀ owó ẹ̀jẹ̀ lẹ́yìn fẹ́ máa ná owó kẹ́ ẹ bá yí àwọn èèyàn jẹ́ kẹ́ ẹ bá ran Yorùbá jẹ́ lẹ́yìn fẹ́ máa ná lẹ́ fi múra sí péjà yìí ò ní parí èló lẹ fẹ́ rí ń bẹ̀ o níjọ́ ẹ̀ tí ń rí ẹ sọ dáadáa tẹ́ ẹ ṣe láyé tẹ́ni tí ò bá yín gbowó yẹn tí ò ṣe Allah mo ti ń ṣe wáàsí nísìn alhamdulillah it's over 45 years tọ́lọ̀ tí ní ká yóò máa mọ̀ mi nígbà wọ́n dá the first radio station the first television station nílẹ̀ Yorùbá mo wà nínú àwọn àfáà tán lọ ṣe wáàsí lórí NTA Ìbàdàn nígbà ó jẹ́ pò nìkan ní tẹlifíṣàn láyé jọ mo wà nínú àwọn tí wọ́n jọ pilẹ̀ rédíò OYO nígbà kó tó di OYO gan ni mo ti ń ṣe program lórí ẹ̀ dòní àárọ̀ yìí mi ò ṣe monetization 1 penny torí monetization wọ́n máa sọ fún mi pé kí n ṣe fídíò 6 kí n ṣe fídíò 8 láàrin ọ̀sẹ̀ kan ibo láàyè náà wà ó sì gbọ́dọ̀ púùlù crowd tẹ́ ẹ bá púùlù crowd àfikẹ́ ẹ borúkọ ẹnìkan jẹ́ ibi ẹ bá ti ń borúkọ èèyàn jẹ́ làwọn èèyàn ti rọ́ wá àwọn èèyàn rò pé tọ́lọ́ lẹ́ ń ṣe wọ́n mọ̀ pé monetization lẹ́ ń lé bí ṣe ń bẹ láàrin àwọn ẹlẹ́sìn ní ń bẹ láàrin àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn wọ́n bẹ UK wọ́n bẹ US wọ́n bẹ Canada wọ́n bẹ káàkiri monetization owó òyìnbó owó íńtánẹ́ẹ̀tì ni a fẹ́ gbà níbi ká forí ara yín gbára yín lówó ti jáde ṣàgáltà náà fún sáká fi fíìmà lásà tó lè kó tẹkọọnù lílà ìmọ̀lá iná tẹ́lẹ̀ kọ́ tẹkọọnù lílà ìmọ̀lá iná tẹ́lẹ̀ kọ́. ta ló sọ pé mùsùlùmí ò lè bẹ́lẹ́sìn mi ṣe ẹ̀sìn láàní dàpọ̀ ní títorí ìsọnù àwọn randanrandan yìí Ọlọ́run ló mọ iye churches náà ti invite mi sí mo lẹ́tọ̀ọ́ láti lọ ẹ̀sìn mi permit mi bẹ̀tù mo ń sáfẹ́nu àwọn randanrandan yìí ni mi ò fi lọ àmọ́ láìpẹ́ máa bẹ̀rẹ̀ sí lọ ẹ̀kú lẹ́kú
Islam ni mo lọ preach wherever I go. Àlàáfíà ni mo lọ preach wherever I go. Ànábì respect àwọn ọba ìlú ẹ̀. Sallallahu alayhi wa sallam. Àwọn sàhábà respect àwọn ọba ìlú wọn. Àwa náà ti make attempt láti rí Ọọ̀ni Ilé Ifẹ̀ ẹni tí ó bá kú kó lọ kú. Bọ́ọ̀ ni ò jẹ́ Mùsùlùmí kò túmọ̀ sí pé kò deserve respect lọ́wọ́ wa. Ọba méjì ńlọ lórí Yorùbá Aláàfin Ọọ̀ni àwọn méjèèjì lẹ́ni ìtàn gbé wá láti bẹ̀rẹ̀ ayé. Lórí àga Aláàfin Ọ̀yọ́ Mùsùlùmí ni gbogbo ọba tí ń jẹbọ látijọ́ tọ́yọ́ ti bẹ̀rẹ̀. Lórí àga Ọọ̀ni Ilé Ifẹ̀ Christian ni gbogbo wọn látòkè délẹ̀. Òǹkàlùkù wa lè mú tó wù wọ́n lè mú mọ́ àárín àwọn àtọ́lọ́n lè yún ìyẹn òkàn mi. Ọlọ́run ni ó dájọ́ fadakir fa innaka mudhakkir lasta alayhim bi musaytir. Ta ló sọ pé ká má lọ rí Ọọ̀ni Ilé Ifẹ̀? Ẹlòmí ò ní torí owó tí wọ́n gbà ńbẹ̀ ni àhán tó bá fún mi lówó kí ló burú ńbẹ̀. Wọ́n sọ fún ẹ pé àáfàá tí ń tọrọ jẹ kiri àdúgbò ló pè mí ni. Àníkà ẹ jẹ́ ká láàfíà ó jọba, ẹ jẹ́ kógun omi síbẹ̀ orí yín ọ̀fàpọ̀. Tẹ́ bá dálẹ̀ tán àrọmọdọ́mọ yín ó jẹ bàbá láyà. Ẹ rò pé escape ni ẹ̀yin náà ò ní escape. Àníkà jọ gbé lálàáfíà, ṣé dandan ni ká búra wa ni? Ṣé dandan ni ká bú ẹ̀sìn ara wa ni? Àṣàkáwá síláwù dùàfà ọ̀lẹ ló máa ń pariwo, alágbára kì í pariwo. Níbi ẹ̀yin tí ń pariwo wórówórówóró ẹ wo àwọn ẹlẹ́sìn yòókù ẹ wo ń tẹ́ ń dánwò. Nínú ẹ̀sìn tí wọ́n criticize jù lágbàáyé wọ́n criticize Islam tó Christianity. Wọ́n criticize Christianity gan ni. Ó kàn jẹ́ pé àwọn ìtàn tí wọ́n criticize nínú Christianity wọ́n affect Islam náà torí àwọn ìtàn kan kọ́ra wọn. Next generation tí ń bọ̀ ẹ lọ kọ sílẹ̀. And next generation tí ń bọ̀, the world is moving to atheism. Ayé ń lọ síbi pé kò sọ́lọ́run. Ìgbàgbọ́ kò sọ́lọ́run ló ń dìde lẹ́bọ̀. Majority àwọn tẹ́ rí ilẹ̀ Yorùbá yẹn Ògún ni wọ́n gbàgbọ́ kì í ṣe òrìṣà ilẹ̀ Yorùbá. Ògún ni wọ́n gbàgbọ́. Atheism ni ọ̀pọ̀lọpọ̀ wọn. Kò sọ́lọ́run. Bí ò bá rí bẹ́ẹ̀ ẹ wo àwọn challenges tí wọ́n ń throw lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni o. Next generation kẹ́ wá fojú wo tí next generation ó gbé wá. Lára àwọn challenges tí wọ́n ń throw tí mo ti sọ ti pẹ́ pé wọ́n ń bọ̀ wá bí yẹn ẹ̀yin àfáà ẹ múra tẹ́ bá relevant. Àti rẹ́ni tó jáde tó ní nígbà tán ní ànábì Musa Mósè ó cross Red Sea láàrin àárọ̀ sọ́sàn. Ìrìn Red Sea is over 1,000 kilometers. Téèyàn bá rìn láti ibi tó ti bẹ̀rẹ̀ téèyàn ó dẹ̀ cross ẹ̀ tí ó dẹ̀ lọ sàlẹ̀ òkun tí ó gborí òkè tí ó bá close to 1,000 kilometers ó dẹ̀ jù lọ. Ó Musa ṣe rìnrìn 1,000 kilometers láàrin àárọ̀ sọ́sàn láì jẹ́ pé gbogbo ẹni ó gbé dání lọ́gẹ̀ẹ́sì. Wọ́n ti throw challenge eléyìí. Wọ́n ti throw challenge pé nígbà tẹ́ ní Jésù ó bá àwọn èèyàn 5,000 sọ̀rọ̀ láì lo microphone. How come? Ọgbọ́n wo ló dá sí? How come? Wọ́n throw yẹn náà lọ́wọ́. Wọ́n tún throw mí pé nígbà Ọlọ́run ní aláforíjìn lòun. Ọlọ́run ní ká foríjìn ẹni tó bá ṣẹ̀ àwa. Òun gangan dẹ̀ lẹ́ni tó bá ṣẹ̀ wọn òun ó kó wọn síná. Ẹ wo àwọn question tó lè da orí rú tí wọ́n ń gbé jáde. Wọ́n nígbà táwa Mùsùlùmí tá a sọ pé òṣùpá kúrò láti sánmọ̀ ó wá kí ànábì nísàlẹ̀ pé ó kọ́ ìtí ń jòṣùpá gan fẹ́ jùdàjì ayé lọ. Àwọn kan nu àwọn kan jáde wọ́n ní kí ló dé tẹ̀ ń fúlù wá báyìí. Ẹ wá ní Ọ̀rúnmìlà ń bọ̀ látòkè sánmọ̀ àbí Oòduà ní ń bọ̀ látòkè sánmọ̀. Ó wá mú chain ó fa chain wá láti sánmọ̀. Ó wá mú àkùkọ adìẹ lọ́wọ́ bó lákùkọ adìẹ wà ń sánmọ̀ àbá. Ó sì bu erùpẹ̀ dání. Ibo ni irú erùpẹ̀ tiwa yìí wà nù gbogbo pílánẹ́ẹ̀tì. Ó wá fẹ́ délẹ̀ ó wá rí pé gbogbo lẹ̀ kìkì omi ni. Ó wá mú erùpẹ̀
ló wá dà sórí omi ó wá mú adìyẹ ó sọ lé lórí ó wá ní wọ́n máa fẹsẹ̀ tán ká ilẹ̀ máa fẹ̀ nílẹ̀ bá ń fẹ̀ nílẹ̀ bá ń fẹ̀ ló bá di gbogbo ayé haba haba. ṣàgẹ́lì tanáfùsà kàfíìmọ̀ lásìtà tó dérè kó takùnú lílà ìmọ̀dà iná tẹ́lẹ̀ kọ́ o takùnú lílà ìmọ̀dà iná tẹ́lẹ̀ kọ́ o. arákùnrin kan bẹ nínú àwọn tí wọ́n bá ànábì lò gbà Arif bunu Kalada kì í ṣe mùsùlùmí ẹlẹ́sìn ní dókítà ànábì ó ní medical doctor ànábì ó ní physician ànábì ò sọ kó wá jọ ẹ má bá mi tẹ láìka ń lọ fẹ́ dákun. má ṣe tú wa ká lè gbádùn ara. ẹ má bá mi tẹ láìka ń lọ ẹ má jẹ́ ká rí program yìí fúlà. kó wá jọ ká ṣe ta ni má ṣe tú wa káwa náà má hùwà tí ò dáa ká lè gbádùn ara. Arif bunu Kalada ẹlẹ́sìn Júù ni òun ni dókítà tí ń fa nábì lágbo tí ń fa nábì lóògùn wòsàn anábì ò gbé nítorí pé kì í ṣe mùsùlùmí ẹlẹ́kú gbogbo àwọn tí wọ́n jẹ́ sàhábà nábì Ibn Abi Wakas ó wà nínú hadith sahih ó lóun ọ̀gbádùn òun sì kí gan anábì wá kí òun nílé òun wà lórí ìnira anábì wá gbé ọwọ́ ọ̀tún ẹ̀ ó gbé lé ibi orí ìgbáyà left òun oníbà nàbì ṣe gbọ́ wọlé báyìí òun fìlì pé gbogbo ibi tó gbóná bẹ̀rẹ̀ sí ní tutù àlàáfíà padà sáro òun tó ń ti bá àlàáfíà sí wá padà yẹn ànábì wá ní àìsàn ọkàn heart disease ń ló ń ṣe ẹ gbé lọ sí ọ̀dọ̀ Arif bunu Kalada kó bá wa tọ́jú ẹ̀ ànábì tá a la tẹ̀lé nu ó bá jù gbé ó manage wọn ọba traditionalist gbé ó manage wọn anigba nabi okwo Mẹ́kà kò sí àbá tó jẹ́ mùsùlùmí nílùú Mẹ́kà anabi ò torí ẹ̀ kó wọ́ wọn lẹ́fà ó tún ṣàdúà sílùú Mẹ́kà ni ibo lẹ́yìn tí gbẹ̀sìn tí yín wá títí yín lé tó wá lé ju ti gbogbo ẹgbẹ́ lọ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ torí bí ilẹ̀ Yorùbá bá bàjẹ́ ẹ níbi tẹ́ kó wa lọ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀mí lọ̀rọ̀ ẹ̀sìn anywhere láti lè sin lọ́hùn ọ̀rọ̀ bí tá gbé tá ti jẹun ọ̀rọ̀ physical ni tí ò ṣe exchange easily ló jẹ́ ń sọ wípé ó easy láti kúrò nínú ẹ̀sìn kò easy láti kúrò nínú ìran bó kúrò nínú tribe tó lò lọ́nu tribe mi yóò fẹ́ tó decade mẹ́ta 30 years tàbí 20 years káwọn ọmọ rẹ̀ ó tó relevant níbẹ̀ òfin Nàìjíríà gan ní lẹ́yìn 15 years tó bá kó débò míì nìkan tó gbàpò ti dára àwọn òfin ló wí bẹ́ẹ̀ aráàlú Nàìjíríà ò ní gbàpò ti dára àlú àwọn wọn pa ń tàn nílẹ̀ Yorùbá gan sáàmọ́ para wa nítàn ni àmọ́ para wa nítàn ni tọmọ Ìbàdàn bá rọwọ́ mú lẹ́gbàá bó ṣe lè wù kó le tó wọ́n ràn tí bí ó ti wá tẹ́gbà bá rọwọ́ mú nìbàdàn wọ́n ràn létí bíjẹ̀bú rọwọ́ mú ní Ọ̀ṣun wọ́n ràn létí kọ́mọ bí ó ti wá ni à ń para wa ń tàn gan káwá pé nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ẹjẹ́ àjọ dàrú ẹjẹ́ àjọ dógun lẹ̀ ẹjẹ́ àjọ dá wàhálà lẹ̀ ẹ dákun ẹ̀yin tẹ́ ń pẹ́ da ogun lẹ̀ Battalion sójà mélòó lẹ ní o ibo ni amórì yín wà ibo lẹ kó nǹkan ja ogun sí ọmọ ogun mélòó lẹ ti ní báyìí tí ọjà o tá a bá ní kógun ó dé gbogbo ẹni tí ń pé a ní gbà ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ túká ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fọ́ká ọmọ ogun mélòó lẹ ní o abẹ́ kàn fẹ́ fẹ̀mí àwọn èèyàn ṣòfò ẹ kàn fẹ́ yẹ̀yẹ́ àwọn èèyàn ọ̀kan nìran Yorùbá gbogbo wa ẹ̀sìn wa bó ṣe lè wù kó yàtọ̀ síra wọn tó we are one a ní bára wa jà manage ara wa ni àwọn bàbá wa manage ara wọn ní wọ́n fi jọ gbẹ́dọ̀ ní àárọ̀ yìí Nàìjíríà ti ń bí ọfà 100 years ago irú eléyìí tẹ̀yìn dálẹ̀ yìí ọ̀sẹ̀lẹ̀ rí gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo alùsùnà ẹ má gbẹ̀sẹ̀ alùsùnà kọ́ ló dá majority eléyìí lẹ̀ àwọn parasite inú alùsùnà ni àwọn tí wọ́n yìí sá alùsùnà ta 100% wọ́n lẹ̀ mọ́ wọn lára ni wọ́n fi ń bú gbogbo èèyàn wọ́n ń yẹ̀yẹ́ gbogbo èèyàn ńgbà wọ́n rí pé kò pé àwọn mọ́ wọ́n já kúrò àwọn kan tún kù lára alùsùnà ń sìn ẹ rò pé alùsùnà ni wọ́n kì í ṣe alùsùnà àwọn tí wọ́n jẹ́ olórí alùsùnà tí wọ́n lórúkọ káàkiri ayé mélòó wọn lẹ́rí tó bá wọn dá sí wàhálà torí wọ́n mọ̀ yìí pé jàǹbá ni wọ́n ń bá bọ̀
kò possible kí ìlú kan sọ pé òun lòun control gbogbo ilẹ̀ Yorùbá. It's impossible. Òǹkàlùkù jọ wáyé àjọ gbé pẹ̀lú fẹ́ni gbogbo ọba wa ló deserve respect ló jẹ́ ń sọ ní last year pé ẹni ìlú tó bá wá yẹ̀yẹ́ ọba wa nílẹ̀ Yorùbá yọ kan àbùkù tó rà náà yẹ̀yẹ́ ọba ìlú kan. Ìsìlámù ló kó wa jọ. Kẹ́yìn àṣetà ni má ṣe tú wa ká. Káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara. Oníkálukú abidí ẹ̀ lára. Kò sí ẹ̀sìn tó wáyé tí wọ́n jagun ẹ̀sìn. Dárúkọ ẹ̀sìn tiẹ̀ ká dẹ̀ jẹ́ kó mọ̀ pé ẹ̀yin náà jagun ẹ̀sìn. Islam nìkan kọ́ ló jagun ẹ̀sìn. Christianity jagun ẹ̀sìn. Ó náà ń pè ní Great Crusade. Lọ Google ẹ̀ pé religious war tó ti ga jù láyé ibo ni wọ́n sọ fún ẹ pé Holy Crusade ni. Holy Crusade tí wọ́n jà láyé mẹ́jọ ló popular ńbẹ̀. Eléyìí tó hàn jù ńbẹ̀ lélẹ́yìí tí Pope Urban nílẹ̀ France tó ń dá sílẹ̀. Wọ́n jà ogun yẹn láti 1095 Christian era 1095 AD di 1291 1095 di 1291 10 to 11 11 to 12 almost 300 years. Ìtàn gbé wá Google náà gbé wá pé àwọn tí wọ́n kú bí ogun di more than 2 million èèyàn. Ogun ẹ̀sìn ni. Wọ́n tún jà míì, wọ́n jà míì lára ogun ẹ̀sìn tí wọ́n jà kan ní 1096 to 1099. Ìkan ní 1147 to 1149, 1189 to 1192 àti bẹ́ẹ̀ lọ. Kò sí ẹ̀sìn tí ó jagun ẹ̀sìn ìjà lóde lórí ìdòwe. Ànábì wa Muhammad náà jagun ẹ̀sìn láti protect ara ẹ̀. Mẹ́ta lógun tá Ànábì jà tó popular jù. Ó jagun Badr, ó jagun Uhud, ó jagun Khandak. Yàtọ̀ fáwọn àwádìísà kéékèèké mi, àwọn ogun kéékèèké mi tó tún ṣẹlẹ̀ àtàwọn ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ò mógun wá. Àwọn traditionalists gbogbo àwọn bàbá wa ta ni ò jagun kílù rẹ̀ ó lè bá dúró, kò sẹ́ni tí ò jagun. Ẹ gbọ́ orin tí wọ́n máa ń kọ nílùú ìyá mi ni. Òjájá kókó gbòmọ̀ṣọ́ adénú ọkọ̀ àsinmi. Ètò mi pa wọn. Ni má ṣe tú wa ká. Káwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. Ṣàngólẹ̀ ní ọ̀jágun bó ló ṣe wá dolórí. Ọ̀yọ́ empire ogun ní àfikójọ. Benin dynasty ogun ní àfikójọ. Ẹ dárúkọ ètò ìṣèjọba kan nílẹ̀ Yorùbá láyé ọjọ́ tí kìí ṣe pé ogun ní àfikójọ. Bó lẹ́sẹ̀ jagun téèyàn ò ní kú. Ogun Kírìjí, ogun Dàomi, ogun lọ́tún lósì, ogun ní láyé ẹjọ́ ogun ní àfi kó gbogbo ẹjọ́. Kò sí èbú ń bẹ̀. Bí Islam bá jagun ẹ̀sìn míì náà jagun. N tá ń sọ nípa àwọn tó jagun ti bá tiwọn lọ. Àwa tá ń bẹ láyé ń sìn àti lẹ̀pọ̀. Super glue lọ́lọ́run fi lẹ̀ àpọ̀ àlè bára wa jà. Ẹja manage ara wa ni. Òǹkàlùkù polówó ọjà rẹ̀ lọ bí tí ó ti tà. Ẹ má fa gidi tà. Bọ́jà rẹ̀ ò bá tà. Má fa ìkanra májé. Ọpọlọ ni wọ́n fi ń control ayé. Kì í ṣagídí. Kì í ṣèpè. Kì í ṣèkanra. Tó bá jẹ́ pé nbí ká sọ pé àwa la gbẹ́sìn yé jù ni. Àwọn kan gbáyé nígbà ayé Ànábì tí wọ́n fi gbogbo ara ṣẹ̀sìn tí wọ́n gba certificate àlìjánà. La tuzaku anfusakum huwa a'lamu bimani ttaqo. Al-Qur'ani ní ẹ má pèrè yín léèyàn mímọ́. Wala tuzaku anfusakum huwa a'lamu bimani ttaqo. Ẹ má pèrè yín léèyàn mímọ́ o. Èmi Ọlọ́run mo dá ènìyàn mímọ́ mọ̀, ẹ̀yin gan ò dá èèyàn mímọ́ mọ̀. Ó ń bẹnu èèyàn tó jẹ́ pé Sátánì ni tí sì ń daṣọ màláìkà borí. Ń bẹnu ẹni tẹ́ ẹ pè ní Sátánì tó jẹ́ pé gangan lè yan rẹ̀. Ọlọ́run ló méèyàn rẹ̀, ènìyàn ò méèyàn rẹ̀. Ẹ wá rí tí mo bá wá wò lọ tí mo bá wò pọ̀. Ṣàgántà náà fún sáká fi mọ́. Lásà tó lérè kò. Takunu lillahi madha inatalika. Takunu lillahi
akatakiti pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń dá wàhálà sílẹ̀ nínú apá kan wa mùsùlùmí lẹ̀ Yorùbá torí kìí ṣe gbogbo mùsùlùmí ní dá wàhálà sílẹ̀ o gbogbo ẹni tí ń fọ́n jáde bí ọ̀pọ̀lọ́ nú òjò yìí àwa ti rí i pé fìtínà ń bọ̀ a rí i pé wàhálà ń bọ̀ alfitna idha akbalati arafa alukala walfitna idha adbarati arafa jajuala tí wàhálà bá ń bọ̀ onílàákàyè ni ó mọ̀ pé wàhálà ń bọ̀ lókèrè o ẹ wojọ́ mo ti kìlọ̀ fáwa mùsùlùmí gbogbo ẹni tí ń sọ pé ó ń jáde àfikọ́sá máa takò àwọn mùsùlùmí ọmọ ìyá rẹ̀ tá ń lọ ọmọ ìyá panípaní tọ́lọ́ ń bá fẹ̀mí tèmi gan lé apá kan yín lọ́wọ́ sẹ́ẹ̀ tí ní pani tá ń lọ ọmọ ìyá ẹranko àwọn mùsùlùmí gidi ń bẹ nílẹ̀ Yorùbá tí wọn kó dẹ́mú ẹ̀ nírí kan dá wàhálà lẹ̀ ẹ̀ nírí kan dá fìtínà lẹ̀ ẹ̀yin ìgbàlódé àfáà ẹ̀yin náà ni níbi àwọn orílẹ̀-èdè kan lágbàáyé tán ti ń struggle láti jẹ́ nǹkan àwa ń bẹ níbi tá a ti ń ja ìjà asírùjà ìlí bí wọn ṣe ń ṣayé rándanràndan ká nàbí o tó dé lẹ́yìn fẹ́ máa ṣe Islam nígbà nàbí tiwa tó ti lọ. Russia, Indian, America wọ́n ń jà lórí àti kọ́ńkọ́ òṣùpá lọ́wọ́lọ́wọ́ báyìí. India ló ń rán Chandrayaan ní ọdún tó kọjá lọ rán lọ sínú òṣùpá ní far side of the moon torójú méjì lòṣùpá ní ojú kan l'Amẹ́ríkà dé ń jọ sí ibi tí mọ́lẹ̀ wà ojú kejì tó dúdú yẹn wọ́n lè débẹ̀ tó rẹ́rù ń bà wọ́n pé kò sí mọ́lẹ̀ ń bẹ àwọn ọmọ tí ń bẹ́ẹ̀ India rán Chandrayaan lọ ó sì sí ọjọ́ díẹ̀ ń bẹ ọ̀páná kabẹ̀ India wá rò yí pé káwọn ó lè achieve aim pé àwọn làkọ́kọ́ ẹni tó débẹ̀ India gbé another robot dìde pé kó wá lọ ní òṣùpá fáwọn kó lọ study far side of the moon àwọn rí àpẹẹrẹ pé omi wà níbẹ̀ ibi omi bá wà ó yẹ kí nǹkan abẹ̀mí wà kó má jẹ́ pé bẹ́ẹ̀ làwọn UFO kó má jẹ́ pé bẹ́ẹ̀ ni ẹ wà unknown flying object tí wọ́n ń kọjá láyé tí wọ́n ń rí plane wọn tó dáa tó rí bí igbá tí wọ́n dẹ̀ rí àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á gbérin sẹ́mi dìde kó wá lọ bẹ̀ fáwọn wọ́n bùkún pé yóò fi oṣù méje rìn kó tó lọ àtàlọ́ àtàbọ̀ tàbọ́jọ́ méje ni mi rántí mọ́ ni wọ́n bùkún kíní ẹ wà lójú ọ̀nà tí ń lọ torí kìí ṣe pé yóò lọ bẹ̀ tààrà yóò kọ́kọ́ lò bí oṣù kan tí ó fi máa yípo lórí atẹ́gùn táyé kó tó escape kó lórí atẹ́gùn táyé kó tó wá fèsì ọ̀nà òṣùpá tó bá tún wá dọ̀hùn yóò tún wá lò odidi bí oṣù kan tí ó fi máa rá bàbà lórí òṣùpá kó tó rí ọ̀nà wo bí tí ó ti balẹ̀ àwọn ń sè yẹn lọ́wọ́ Russia sáré gbé tí wọ́n dìde Russia nírọ̀lẹ́ pa ọjọ́ méje nírinṣẹ́ tí wọ́n fi dán Russia gbé irinṣẹ́ wọn dìde lóòótọ́ irinṣẹ́ wọn sì dìde ó dẹ̀ lọ straight sí far side of the moon àmọ́ dórí òkè ní ọjọ́ Saturday tó lọ yìí ó dé orí òkè òṣùpá báyìí ní kinní yẹn bú gbámù ńlọ́ba túká ó jẹ́ bànújẹ́ fún Russia inú India ń dùn pé rọ́bọ̀tì tiwa ó débẹ̀ wọn àti ìsinmi Amẹ́ríkà ni ẹ má dára yín láàmú 2025 January àwọn ó kọ ìtàn ààrùn ènìyàn 4 lọ sí far side of the moon rọ́bọ̀tì lẹ́yìn rán ènìyàn làwọn ràn lọ àwa náà lákọ́kọ́ ràn yàn lọ ẹ wo ní ẹjọ́ ń bára wọn fà ẹ wá wo ń táwa ń fà lẹ́ Yorùbá alaysa minkum rajulun rashid a gbìyànjú wala tansa nasibaka mina dunya a lé ọ̀run bẹ̀tà Quran la gbọ́dọ̀ gbàgbé páyé láàkọ́kọ́ ṣe ká tó sọ̀run haramu la ní jẹ ẹ wo for example mo ka kíní kan tó pààyàn lẹ́rìn lára àwọn tí wọ́n attack gbogbo ẹ̀sìn nísìn onígbà tí wọ́n sọ nínú Bíbélì tí àìkankan sì wà ní Islam náà tó jọ bẹ́ẹ̀ tí wọ́n sọ yí pé nígbà tí àwọn kan tí wọ́n kọ́ ilé tó ga dé òkè tó kọjá cloud inú wa bí Ọlọ́run wá da èdè rú mọ́ ara ayé lọ́wọ́ la fi ní oríṣiríṣi èdè ó wá ní gbogbo ilé tí wọ́n kọ́ ń gbà wọn kò mọ̀ tí ì débi tí òjò ti ń wà IC center tá a lọ kọ́nu ayé mi nǹkan kí ló dé tọ́lọ̀ wọn ò bínú kọ́ dà wá rú láàfin mọ̀ pé generation ti ń bọ̀ àwọn tó rí wọn pé làwọn tí ń bọ̀ lẹ́yìn wa gbogbo ọ̀rọ̀ dáradára tẹ́ ń ṣe yìí
wallahi wọ́n kọ jágbajàgba nípa ẹnì kọ̀ọ̀kan yín. Ìfẹ́ ló láyé, ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ ló lọ́run. Ìfẹ́ lọ́lọ́run fún Muhammad tejọ̀gá. Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká ronú o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Ṣé gbọ́? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa? Kí la bá fífẹ́ Méjì láyé tá a wá. Ọ̀tọ̀ ni physical world, ọ̀tọ̀ ni spiritual world. Ẹ rí gbogbo àwọn tí ń takò àwọn ìtàn Quran, ìtàn Bíbélì yẹn, tí a bá mọ̀ tó ń jẹ́ spiritual world, wọn ní takò. Ntí ò possible láyé tiwa physical, ó possible ní spiritual realm. Ìyẹn ló ṣẹlẹ̀ lójú àlá. Tó bá sùn tó bá lálàá, ntí ò lè ṣẹlẹ̀ lójú ayé yó máa ṣẹlẹ̀ lójú ọ̀run. Ntọ́lọ́hun proof fún ẹ ni pé àwọn nǹkan kan bẹ tó kọjá ọ̀rọ̀ science. Àwọn nǹkan kan bẹ tó lè má possible lọ́dọ̀ tiyín. Tọ́lọ́hun bá fẹ́ kí nǹkan kan ó ṣe yó possible. Ọlọ́run kápá kó ní kí èèyàn 5,000, èèyàn 10,000 kan jẹ búrẹ́dì ẹyọ kan sì máa jẹ kó sì máa ṣẹ́kù. Ọlọ́run kápá ẹ̀. Ọlọ́run tó ní kí ìyá Ànábì Jésù ọ̀nà tó gbà bímọ ọ̀nà ìyanu ni, kí ló wá kù tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run tó kápá tó sọ Al-Qur'ani kalẹ̀ sí ọpọlọ Ànábì tí ò lè dá orúkọ ara ẹ̀ kọ. Kí ló kù tí ó lè ṣe? Ẹgbẹ́ Olúwa mi tóbi, ọba mi bùwáyà, kò sóhun tí ò lè ṣe, ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Ẹgbẹ́ Olúwa mi tóbi, ọba mi bùwáyà, kò sóhun tí ò lè ṣe, ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Òun ló fún mi ní jíjẹ, òun ló fún mi ní mímu, òun náà ló dá mi, òun náà ni ó pa mí, òun ni ó gbé mi dìde, òun ni ó wò mí sàn o, ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Ẹgbẹ́ Olúwa mi tóbi, ọba mi bùwáyà, kò màmá sóhun tí ò lè ṣe, ọba mi tó ṣẹ̀dá ayé pẹ̀lú ọ̀run. Ẹrú Ọlọ́run kan ló dìde ńjọ́ kan, ó ní òun ò gbénú gbòòrò mọ́ torí wọn ò fẹ́ jẹ́ lẹ́ṣẹ̀. Òun ọmọ lọ gbénú gbó, ẹ̀ṣẹ̀ pọ̀ nígboro, òun ò fẹ́ kó wọn pààyàn, òun ò fẹ́ kó wọn ní ẹ̀jẹ̀ èèyàn lọ́rùn, òun ò fẹ́ kó wọn ṣàbòsí èèyàn. Ló bá lọ gbénú gbó, ó tilẹ̀kùn mọ́rí, lẹ́yìn kó lọ wá oúnjẹ kó sì padà wọbẹ̀, kò bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. Ó fi wá lò odidi ọdún kan, màláíkà kan wá paradà wá bá. Ó wá pé ó ní kó jáde kó wá kí òun fẹ́ kí. Lòun náà bá jáde. Màláíkà wá sọ fún pé ǹjẹ́ o rò pé ni mímọ́ ni ọ́? Ó lẹ́ni mímọ́ lòun, òun ọ̀sẹ́ nìkan kan ha. Nítorí lòun ní ṣe o ti ṣe ń bì í, ó ní kí lòun ṣe. Màláíkà ní bàtà tó wọ̀ mú, ó yá bẹ̀rẹ̀ sí ní gbọ̀n, ní bá ń gbọ̀n. Àṣé bó ṣe gbé ẹsẹ̀ síta, orí àwọn èèrà tí wọ́n ń lọ jẹ́jẹ́ wọn lọ́tẹ̀ pa, ó sì tẹ ẹgbẹ̀rún èèrà pa. Màláíkà ní kí làwọn èèrà yìí ṣe fún ọ tó fi pa wọn. Màláíkà wá sọ fún pé ẹ̀dá kan ò lè pèrè ní mímọ́ àfẹni Ọlọ́run bá mọ́. Láàrin kájọ gbé, kájọ ṣepọ̀, á ṣẹra wa, á tọrọ àforíjìn, á jọ wá ṣọ̀kan ńlá àfìrí ọ̀nà Ọlọ́run. Ẹ wá rí níparí gbogbo mùsùlùmí Côte d'Ivoire, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àlejò tẹ́ gbà mí, fún àpọ́nlé tẹ́ ṣe fún mi. Ẹ ní máa padà sí ibú. Ọba olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ní Côte d'Ivoire. Lókè lókè lẹ ó máa lọ. Lókè lókè lẹ ó máa lọ. Mùsùlùmí Abidjan. Lókè lókè lẹ ó máa lọ. Yẹmusukuru ń kọ́ o. Lókè lókè lẹ ó máa lọ. Bàbá wo lórí ọba gbogbo Côte d'Ivoire, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àpọ́nlé àtàlejò tẹ́ gbà mí. Bàbá wa ọba Àbọ̀bọ̀, ìlú ńlá kan ní jẹ́ Àbọ̀bọ̀ l'Abidjan. Bàbá wa ọba Àbọ̀bọ̀, ọba tó ní ò ní fi ń ráre. Ẹ kú fẹ́ẹ̀sìn, Ọlọ́run san yín lẹ́san dáadáa. Bàbá wa imam ní capital city Côte d'Ivoire ní Yamoussoukro. Bàbá wa imamu, àdúpẹ́ lọ́wọ́ yín fàlejò tẹ́ gbà wá. Khalifa bàbá wa imam, ẹ ní máa padà sí ibú. Olóríire tó gbà wá sílé
bàbá Imam Idris Okare tó ní ká má lọ sí hòtẹ́ẹ̀lì tó wà fi gbogbo nǹkan tí a lọ́rùn nílùú Yemsukuru Alhaji wa Tahir Babalọlá jashakumullahu khairan ẹ fún wa lóúnjẹ ẹ fún wa níbùgbé ẹ ṣe wá bí ká má lọ mọ́ ẹ dùn wá nínú lọ́tùn lósì gbogbo ọjọ́ tẹ́ lò láyé Alhaji Tahir Babalọlá ní Yemsukuru ìdùnnú lẹ́ẹ̀mọ̀ kan wọlá títóbi Al-Qur'an mo ṣàdúà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo Alhaji mi cash Alhaji wa cash Sọlá gbogbo ọjọ́ tí mo bá wọ Côte d'Ivoire yóò pàṣẹ tí yóò gbé mọ́tò ńlá rẹ̀ kalẹ̀ kò wá ní gbé fún driver gangan ni ó máa drive mi kiri Alhaji cash Ìsọ̀lá ní Côte d'Ivoire l'Abidjan ò ní máa padà sí ibú gbogbo ọmọ Èjìgbò tí ń bẹ ní Abidjan mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo Ọ̀yọ́